Ah. Ṣé ẹ rí iná ni ṣé ẹ kẹ́ máa rí sí kọ̀ wájú mọ́tò? Hello. Ṣé kò sí? Where are you going? Up in. Don't worry. Come in. Ah. Sorry. Up in. Okay. Here comes the spirit of fire, the spirit of river, the devil spirit inside the water, inside here. Come here, visit the heart. Welcome. Welcome, the spirit. Thank you. Yes, ma'am. You know about putting your man down. But auntie. Alright, ma. It's poor, Juma. No, ma. Are you okay? Kí ló sọ kó ṣẹlẹ̀? Àbẹ̀rẹ̀ ọtí yẹn ti pọ̀ jù, wọ́n tún béèrè fílẹ̀ again. Ó kọlu mọ́tò mi ni. That is why mo kàn ní kí n help ẹ wá bí báyìí. What is happening? Hello? God. Mélòó ló ti mú lé ni? Bẹ́ẹ̀ tán mo lé tán, wọ́n dẹ̀ ti béèrè fílẹ̀. Nítorí lọ́kùnrin mo sọ fún ẹ pé kó fún ní nǹkan tó bá fẹ́, mi ò mọ̀ pé ó máa mú nǹkan tó pọ̀ báyìí. Thank you kó tiẹ̀ wá ta mí lólobó. Hello? Ọlọ́run àyè fún ìṣòro dáná. Àbí kí ni mo wí lè bá? Auntie, you know what? You have to just stop drinking now, please. Yes. You have to just stop drinking. Please. I'm listening. Sorry. You are a woman. You need to stop that, please. Nigga, you never saw me when you are a woman. Ṣọ́kùnrin náà ṣe. Ṣé mi ò sọkọ̀ gbé báyìí? A ní fún wọn ní nǹkan kan. Ṣé kí n mélòó wà? Ó ní mo sọ fún mo ní kó mú ìyẹn wá yé ìwó kúrò. Mo kàn ń manage ẹ̀ ni. Àwọn staff ti yẹn tẹ̀lé àwọn yẹn kàn ń múyàn tọ̀tọ̀tọ̀. Ẹni tó bá ṣe wàhálà máa làágùn náà ni. No be joke. Ṣé mò ń ṣeré mi báyìí? Àdè tí kàn. Bóyá drop ilé, bóyá kí wọ́n lọ fi mọ́tò jẹ́ sí tòsí lẹ́yìn, kò lè máa lọ jọ. Please. Ọ̀gá, ẹ gbà. All right, thank you. Ó ti kó sọ́wọ́ yín. Jẹ́ kí n lọ jẹ́ sí tòsí lẹ́yìn. You have been drinking too much. Ọ̀gá, you know what? Jẹ́ ká lọ máa mú mọ́tò. Nínú lọ́lọ́. Yes, èmi àti ẹnìkan. Fine. You like it? Stand up.
nígbà mo tí yóò nà mọ́. Tó bá yóò máa ń gbé dìde. Ó ti ń jẹ́ kí n máa feel bẹ́ẹ̀ pé mo mọ̀ tí. Oh, Martina, you are good. Yeah, let's go. 1, 2, 3. Oh, good. You are good. Don't worry about your bank. I'm staff from my big. Let's go. Check out. Please now. Yeah, check out. Okay, me or you. I know. Mama, where is you? I like my food. Sorry. My food and food to you. I know. Yeah. Easy now. Modro, Dada. Modro now. You know you are. Tabadi la mama mi. Èyí tó kù. Tó mọ́ mú dáadáa. Ṣó máa mú. Good morning. Good morning. Hey. Good morning. Sorry. Your breakfast. Breakfast. Your breakfast. Breakfast for me. O ti ń sùn láti bí ìrọ̀lẹ́ àná tá ti dé. You know, o ti mọ̀ tí yọ. So, mo dẹ̀ pé ó safe kí n gbé wálé mi. Then I think you need it. That's why I should prepare for it. So, good morning. Yeah. Am I dreaming? No, you are not. Why? This is just a normal thing. Talk on a man chef over now. We'll prepare a breakfast. Show a little wine. It's yours. Are you okay? I have never been treated like this in my life. Yeah, this is for you. It's because you are special. Surely, gbogbo tí Elédùmarè bá ti dá dáradára. Am I? Yes, you are. A man serving me breakfast? See, there are 2 types of breakfast. So this is yours. Thank you. Hey, come, eat. Go, Lilo, freshen up. I didn't mess up yesterday. No, not really. Don't worry. The life is beautiful with you. The life is so sweet with you. You are the love of my life. The light that shines brighter in my life. Tó bá jẹ́ nǹkan tó ń rò, lèmi náà rò, á jẹ́ wípé ọkàn àwọn méjèèjì ó sí ọkàn nìyẹn. Bá mi wo àwòrán mi tó ń bẹ lẹ́yìn ẹ̀. Kí ló ṣe? Sórí àwòrán yẹn, ó máa wù mí kí àwòrán yẹn kó di méjì. Kó jẹ́ pé anybody tó bá ti ń wọlé, àwòrán mi àti ẹni wọ́n máa rí. Àwòrán mi à? Babe, wait. Will you marry me? Are you serious? Ṣé wàá fẹ́ mi? Oh my God! My face. Oh, thank you. Thank you. I love you. Oh, thank you. Oh. Thank you. Thank you. I love you too, baby. I love you. I love you. It's beautiful with you. The life is so sweet with you. Ó sì jẹ́ ìnìkan lè máa dá wá sí báyìí. Tí mo ti ganu sí látàárọ̀ pé wọ́n expect ọkọ̀ àǹtí mi. Wo bá a ṣe bọ́ sí tata fẹ́ máa bọ̀ ló sáré receive call kan so wá ní kò ń sáré lọ attend because ó tó máa yọ owó náà ni so máa ń kó lọ gbàtọ́ yẹn pé kò ń ṣe para àtàlẹ̀ ní méjèèjì síra yín ẹ̀ ṣe máa meet náà ni àbí kí ló rọ.
ẹ ti ẹ̀dùn náà báwo bọ́ yẹn ṣe rí náà ṣó dúdú ní àbúrò pa ṣé kò kúrú ṣá. ṣó wà òkè Bùsọ́lá màá fẹ́yàn tó kúrú mo rí bá máa tán kí mo fẹ́ affect future àwọn ọmọ mi nìyẹn náà mo kúrú máa tán wá fẹ́yàn tó kúrú future àwọn ọmọ máa affected. He's tall, black, handsome. Ṣé ti yé ẹ so let me call him ẹ máa jọ sọ̀rọ̀ nsìn so ẹ máa ríra tó bá dẹ̀ ti rí bíìlì ẹ̀ ni ó wà lọ́wọ́ ẹ̀ ẹ̀ náà ó wà lọ́wọ́ ẹ̀ bíìlì àjọṣe àti èmi gan máa fẹnu sí. Babe, how you doing? Mo ti wà lọ́dọ̀ Bùsọ́lá ó dẹ̀ ń bínú ó sọ pé ó yẹ káwọn méjèèjì jọ wà bíbá mo explain fún pé ó sáré lọ attend sáwọn nǹkan kan tó wà kò bínú òun náà fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ti ní kó wo ẹ̀mí lè ṣàmàríra at least ẹ ṣáàyè má padà ríra ni ẹ jẹ́ sọ̀rọ̀. mo bínú o mo lè máa fáìn tí mo ti ganu sí látàárọ̀ tí mo fẹ́ mi ní. ṣé tí mo fáìn ní ta ṣé tí mo yẹ fáìn ní mi ní gbówó kékeré o 200,000 ní fáìn ní. Ó ga ó ti yé mi báyẹn ẹ ṣú ọ̀gán nìyẹn o àǹtí mi mú kú mu ṣá. Ẹ lọ́kọ mi baby a máa ríra later now right? 500k. 500k 2500k ni tó bá ti gba 250,000 tí ẹ bẹ̀ mi mo ní 150. Excuse me. Bó ṣe rí ni mo sọ fún yẹn. Ṣíṣí ẹ nígbà tó bá gbọ́ ṣe ń gbá yín. O ti rówó. Ẹ wò sísá mi fìyẹn lẹ̀ a máa rìnrìn àjò kan. Ìrìn àjò. Èmi àti yín rírìn ta fẹ́ rìn eléyìí ò gbúdọ̀ bọ́ kí ni. Sísá mi. Ṣé wọ́n mọ̀ mi kankan? Sísá mi ẹ bọ́lẹ̀ ń bẹ̀. Ẹ ń wò pé mo tẹ̀rí pé ẹ jẹ́ ẹ̀gbọ́n mi àbí mo jù yín lọ ẹ kàn jẹ́ ẹ̀gbọ́n mi ni. Gbogbo nǹkan tá a ṣà ń sọdún 150 ní tèmi nínú 250,000 tiẹ̀ mo máa ń ṣe life mi nìyẹn o tí bá ti bá yàn gba nǹkan jáde tèmi gbọ́dọ̀. pẹ̀lú ń tẹ́ wé kalẹ̀ ojú rẹ̀ rí tó lóòótọ́ àmọ́ bó ṣe wá rí náà ara gbé wọn pélé ayé èèyàn ò ráyé gbé ni kọ́ ọ sì mọ́ wo Bùsọ́lá tó mú ọ wá ó mọ̀ mí dáadáa pé gbogbo ibi tó bá dí kọ́lọ́fín tó dí gágá báwa bá wọbẹ̀ alánà bẹ́ẹ̀ ni ẹnu oníkàn làwa ti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà la ti gbọ́ mọ́ta kí ló fẹ́ ká ṣe fún gan-an. Professor mo fẹ́ kí Gbénga kó wà ní abẹ́ ìtẹ̀lẹ́sẹ̀ mi náà mo fẹ́ kí gbogbo ohun tó fi ń jẹ́ ọkùnrin nínú àgọ́ ara ẹ̀ kí n jẹ́ olùdarí àti olùtọ́nà. Like I want to be controlling. I want to be in charge. Kí n lè sọ fún pé ó yá lọ, ó yá bọ̀, ó yá jẹun, ó yá jáde, ó yá jókòó síbẹ̀ yẹn. Because ẹ má yẹn parọ́ fún yín bàbá, I have suffered a lot. Tó bá ní ìyà ń jẹ́ èèyàn ní ọwọ́ ọkùnrin. Tẹ́ bá rí definition mi tẹ̀lé lò fún yá èmi ní kẹfì, èmi gọ́gọ́gọ́gọ́ ní kẹfì define. N tó kéré jù nù. Ẹ wá mọ̀ ń tẹ́sí fún mi. Ẹ fún mi ló kọ rẹ̀ ń kíkún. Bí n bá wá gbókọ rẹ̀ kan, àwọn ètò kan wà tèmi ò ṣe. Kẹ́ ẹ tó délé, iṣẹ́ ò dáhùn. Wàá wò mí o. Bẹ́ẹ̀ bá ti á délé, ẹ ṣe ìdánwò kéékèèké fún un. Bóyá ọkọ mi, bá ń fọwọ́ túrun mi, bá ń nu gójú mi, oríṣiríṣi ìdánwò báwọn. Bó bá ti lè ń ṣe, iṣẹ́ ti ń wọ̀ lánàá. Sọ wá rábálá kejì. Tó bá wá di ọ̀túnla ẹ padà wá ẹ wá bá ń ṣètò mọ́lẹ̀ funfun méjì àwọn tí ò gbọ́n ni wọ́n ní ẹ lọ́mọ ọmọ láǹgìdì wá kò sí ń tá ìṣe ìmọ́lẹ̀ funfun méjì ìkan dúró fún wọ ìkan dúró fún Gbénga á wà pàṣẹ pọ̀ lé lórí nígbà bá wá kó léyìn lọ́wọ́ àwọn tó kù àtàwọn tó kù tá a fi kún wọn ṣàlàyé ẹ̀ fún yín. Just candle. Candle ìmọ́lẹ̀. Bàbá, tẹ́ bá lè ṣe nǹkan tí mo fẹ́ nínú ọkàn fún mi, I swear to God.
máa pizza fún mi. Pizza. Kò sí wàhálà. Ó kọ rẹ̀ gangan ẹ bá ń pè ní kíkún. Gbénga Farouk lórúkọ ẹ̀. Gbénga Farouk. Ǹjẹ́ a lè mú ọkọ ìyá rẹ̀? Àkànkẹ́. Bá àti ẹ̀ mọ́. Ilẹ̀ ló tẹ̀ ń gbà wọ́n bí. Àbí omi ló sì fi wẹ̀. Èyí ń kéré. Gbogbo ohun tẹ́mi ní ẹ ṣètò ó ní ẹ ṣètò. Bẹ́ẹ̀ bá ti ṣètò ẹ lẹ̀ ó ti tán. What's this? Babe. Yes, there. Yeah. I'm fine. Akwataro. You are tired. Mo ti ń try láti pè ẹ́ now. Number off. Why? Phone ti kú. Why tó wá pẹ́? Ó dẹ̀ máa mo ní kó jẹ́ ká jọ máa bọ̀ nílé lọ́sàn-án wọ́n sọ pé no pé kí n máa bọ̀ wálé. Mi ò kàn fẹ́ fi tèmi disturb ẹ ni. Mo wò pé since I've got some places to go, ìwọ lè máa lọlé kí n má tún máa bí ẹ kiri máa da ẹ láàmú. It's alright, but I'm hungry. I'm seriously hungry right now. Ebi ń pa mí. Gbénga. Yes, dear. Wà ní sùúrù, orí pé mi náà ṣe wọlé ni. It's alright. It's alright, I'll rest. Baby. Yes. Ó ti máa ń gba báàgì síbẹ̀. Báàgì mi. Bag. Bá mi gbé síbẹ̀. Ìyàwó mi ló rán mi sẹ́ o, ṣé kí n gbé dáadáa. Good. Thank you. You're welcome. You're welcome. Baby. Ó dé bá mi massage ẹsẹ̀ mi. Bíbá tó wù yẹn. No, tẹ́ kó wọlé dáadáa má tẹ́. Ọmọ tó ṣẹlẹ̀, bí a kò gbé sí bíbá. Thank you. Ó ṣe gan. Babe, mo rò pé since ebi ń pa o. Yes. Ebi ń pa èmi náà. And already I'm exhausted, like I said earlier. Mo rò pé ìwọ kú lè wọ kitchen tí epo dání. Káà méjèèjì dé sí ẹ̀kẹ́ mi àti ẹnìkan náà ní ìṣẹ́jú mélòó. Ẹ kàn fojú ìwé náà fọwọ́ ojú. Kí ló wà ń bẹ̀? You want to eat? Yes, now. Kí wà ni mò ń ṣe? Why don't baby, wait. Oh, she bá mi gbé báàgì mi, bá mi drop it. Dúró. Ṣé o lè bá mi fún mi tí màá fi wẹ̀ sí bathroom náà? No problem. Kò sọ wàhálà. Bá mi fún mi sí bathroom. Yes. O lè make any hot one kí n fi jó ara mi. Okay. Omi gbígbóná. All right. No wàhálà. Wow. Babe! Má ṣe rice o, àmàlà ní kòrò. Odolú ṣàlálá. Ẹ̀rùnkún figbó ṣàlálá. Odolú ṣàlálá. Ẹ̀jẹ̀ omi fomi ṣàlálá. Odolú ṣàlálá. Gbénga Farouk ọmọ Àkànkẹ́ látòní lọ ọ̀rọ̀ èmi Adébíyìnpé ni kó máa fi ṣàlálá bí ọtí ni kó máa ṣe é ọ̀rọ̀ mi kó máa ṣe é bí ọtí kó máa pa ẹ́ bí àlá ọ̀rọ̀ tarúgbó wí ó dègún ó dàṣẹ tó.
Àgbẹ̀ tó ń gbére pàdé olókun, àlùkò tó ń gbére pàdé ọlọ́sà, ẹ má gbére pàdé olókun mọ́, bẹ́ẹ̀ ẹ má gbére pàdé ọlọ́sà mọ́. Ọ̀dọ̀ èmi Ọlábímpé ni kẹ́ ẹ má gbére bọ̀, gbogbo relé ayé Gbénga Farouk ọmọ Àkànkẹ́, torí tá a bá gbélé tá a bá gbàtà àtàn là ń padà darí ẹ̀ sí. Ọ̀dọ̀ èmi Ọlábímpé ni kò máa gbére bọ̀ látẹ̀yìn lọ, kí n yàrá bá ti ṣe kí n rọ́nà gbígbà gbogbo ohun tí mo bá ti wá ń bá Gbénga Farouk ọmọ Àkànkẹ́ sọ ni kó máa ṣe. Abẹ́rẹ́ kan kọ́ wọn aṣọ ọ̀rọ̀ darúgbó wí ó dèbò ó dàṣẹ. Babe! Baby. I am coming. I am coming. Baby. Babe. Ó ṣì ń sùn. Ó máa rẹ̀ gan nìyẹn. Pẹ̀lú ọkọ mi. Mo ní kí n tó dáná tán, kó sáré mu tíì. Mo sáré bẹ méèkì ilé ìpéko tí ẹ kọ́kọ́ mú ná, you know. Kí n fi dáná tán, yeah. Coffee bíi ti báwo náà. You need something to sustain yourself while I make food. I know. Sure. Beverages are only just let me get a coffee. Coffee will be better, please. Coffee will be better. Èmi tí wàá ṣe lè náà, ò jẹ́ òṣà lè jẹ́ kí. Ọ̀ní mo understand nǹkan. Ṣé o rí? Mo fẹ́ dáná fún ẹ láàárọ̀ ẹ̀sìn. Mo dẹ̀ mọ̀ pé ó láìpẹ́ máa jẹ swallow láàárọ̀ kùtùkùtù, arúgbó ló tọ́ ẹ. But now, to sustain yourself while I make food for you, you need to take something, okay? So, get up. Dìde. Ilé ìwà very important. Èmi, mo ti rò wípé, you know, èmi mo mọṣẹ́ tí mo fẹ́ ṣe lóru náà. I'm tired. Oya. Pẹ̀lẹ́. So nígbà tá a ṣe leg walking yẹn, ó jẹ́ pé ó máa dùn. Ó máa ń rí bẹ́ẹ̀. Ọ̀dọ̀ sọ fún ẹ kó ra máa kásẹ̀ lé mi bíbá. Èmi ní ṣe bẹ́ẹ̀ mọ̀, bó ti kọ́kọ́ mu ilé inú. Mu tíì kí yọ ara ẹ. Oya. Mu sí. Kékeré ló mu yìí. No, mo kò fẹ́ kó ní nǹkan nínú ni o. Oya. Mu sí. Babe. Kò tí mú kíní ìjìnà. Angle tí mo wá tí mo wò láti ibi tí mo wá yìí. Tá a bá wọ simultaneously tí méjì ló wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Just from that one kò mọ̀ lórí bẹ́ẹ̀.
Hello. Èmi wà available for you. Bó jẹ́ kí n ṣiṣẹ́ lé kí n lè dáná fún ẹ. You know? Ṣé yẹn necessary, sir? Unnecessary. Unnecessary. O ṣú ọ̀pọ̀ ti wà okay. Kò sí nǹkan tá a fẹ́ fi ṣe o. Mi bí o mọ̀ pé mo ń bọ̀ ń fat lọ́wọ́. Mi ò ní kó má bọ̀ ń fat. Sáà má bọ̀ yẹn kúrò. Okay now, jẹ́ kí n sáré bẹ̀ dáná gbà yẹn. Kó o jẹun. But yẹn kò papọ̀ só bóyá jí ojú ẹ̀ ti là ń sìn. Adé ń bẹ́ẹ̀ kó tó bọ̀. Sùnà jẹ́ kí n bẹ̀ dáná. Kó o kọ́kọ́ jẹun náà, okun la fi ń gbé títà náà. You need something. You need to fool yourself. Darling, my baby. Ọmọ ọ̀dọ̀ àgbà fúnra rẹ̀. Bàbá, ẹ̀yin gẹ́gẹ́ ló yẹ kó máa pè ní the real one. I mean the don gan. Èmi gan tó kọ́ professor tó ń pè mí. Àwọn professor làwọn àjẹnú inú afẹ́fẹ́. Ṣé believe pé láti kékeré mi tí mo fi dàgbà tó báyìí, mi ò believe pé oògùn fẹ́ wà lóòótọ́. Èmi rò bóyá gbogbo tá a máa rí yẹn nínú fíìmù lásán ni. Àwọn ọ̀sá oní òjẹ́, oògùn fẹ́ ń bẹ̀. Èyí tá a ṣe fún ọ kékeré ni. Bó bá tún wá dé ìtọ́jú bá ń lọ ńkọ́. Bàbá ẹ̀ lè kọ́ tí mi sọ ọkọ mi Gbénga. Èmi máa ń kọ́ńtrẹ̀ báyìí. Ó di dandan. Sí nǹkan tí mo sọ tí bá ní Gbénga bó ṣe jókòó yẹn ìdíkọ́ náà fi ń jókòó orí náà fi ń jókòó ọkọ mi máa bẹ̀rẹ̀ kò. Ó gbúdọ̀. Wọn ò bí dáa. Lémi táwọn ọkùnrin ti ṣe ṣìbáṣìbò. Òun forí kó yóò yá àǹtí ẹ̀. Ó forí kó ní. Oh my God. Àní sì ń sẹ́ kí n tó gbégbá ọkọ mi ti gbé. Ó gbúdọ̀. Ó ṣe débi wípé kò sí nǹkan náà bàbá ẹ̀ name it tí mo fẹ́ràn ọkọ mi tó máa lóhùn ṣe. Nítorí wá fọ́nà ní pé slow mo lọ́kọ̀ mi ló báyìí. It's on slow mo. ń yọ mẹ́yẹ àbí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe bíbẹ́ nísìn my love kí lè sọ̀rọ̀ sọ́kẹ́ wẹ̀rẹ̀ sọ̀rọ̀ jáwọ́ síta. sọ̀rọ̀ lẹ́yìn rìmọ́ọ̀tù tí wọ́n fi ń tẹ ayé rẹ̀ agbá bátìrì tuntun kò nú ẹ̀ wá gbá lòkùn sí. ṣé mo kọ́ tó ṣe ní bàbá mo gbé ta bá lè rí èèyàn bíi márùn-ún bíi Gbénga sí àmì àwọn ọkùnrin tó máa ń ṣe bí lórí burúkú tàyè kí ọkàn yọ wọn sí slow gẹ́gẹ́ bá ṣe mo fẹ́ wọ àwọn ọkùnrin tó máa ń ní ẹ̀rẹ́ tó máa ń kúnlẹ̀ obìnrin tó máa ń abuse obìnrin mo fẹ́ wọ ìwọ̀n máa ṣe tí kìlẹ̀ wá bá wọn tán my love ẹ̀rọ ọkùnrin bíi fine by my love yàn gbá wọn lọ́gọ̀dà nù. bí n pé gbogbo wọn kọ́ ni kádàrá wọn lè gbàbọ̀dé orí tiẹ̀ gbàbọ̀dé ló jẹ́ àrí mú. ọmọ kádàrá wọn treat obìnrin yẹn ní ọ̀bàbà. gbogbo ẹ̀kúnra wọn náà ni obìnrin tán fìyà jẹ bá a bá wádìí ọ̀rọ̀ rẹ̀ náà ti fìyà jọkùnrin kan rí. tí ẹ tó lẹ́mìí ìdáríjì bí ọkùnrin bíi mẹ́fà ló yẹ kí n ṣe bẹ́ẹ̀ fún. ẹ̀mí ìdáríjì wọn ló ní o lẹ́mìí ìdáríjì pẹ̀lú èyí tó ṣe o tó lẹ́mìí ìdáríjì. ọ̀dájú ni ọ́ ọ̀dájú ni ọ́. ọ̀dájú ni. sọ wá dé ní tó jẹun ó kéré ibi tọ̀ ló sì fún un ó ṣe gá tá a lọ tí ó kún náà. Gbénga ó torí kunkun báyìí ní kó tó di kó gba tí ìwúlò ìmọ̀ ní ìwọ̀ ní tí tóbi ti tọ̀tọ̀ àárọ̀ sí ó mú eléyìí. yóò làgídí. lọ́jọ́ kékeré. mo rò pa parí ni. ó sì kébìkì ló máa mú kọfí fún onígbò kọfí ó mẹ́lẹ̀ yìí. ó gbúdọ̀ mú. àyàmí ti kọjá pé ó máa ṣàgídí bí ẹkùn. lọ́dọ̀ ta ni. ẹ wo bàbá the only problem tí mò ń ní báyìí ni ẹ̀rù fear. bí n pé. I'm scared. òun bẹ̀rù wájú ẹ̀rù. Gẹ̀tẹ̀. ẹ̀rù wo ló tún fẹ́ bá òun bí tèmi wà. bàbá àní ṣàmù wípé téèyàn bá ní ṣọ́ọ̀bù tí ò bá máa ra ọjà kún ọjà tó jẹ́ kó kàn ń tajà síta tó bá yẹ ọjà àtàn o tí ìjọ kan tí ìbá kan lọ jí tí ewé lọ sunko tó bá dìrọ̀ lé àwọn ewé kan wà tó máa ń kákò. fọkàn balẹ̀ iṣẹ́ eléyìí ò lè já. Are you sure? àṣàpé wọn ní òjẹ́ kò tó bẹ́ẹ̀ kó ṣagídí tó wá rí tọ̀hún kékeré ni owó tún ṣe gátà á lọ tí ó kùn náà yóò á fi inú ẹran yóò jẹ. kò sí tí ò ní jẹ èmi mo burú léèyàn àwọn àǹjànú tí ń bá mi rìn wọ́n já wèrè ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ so wá rí ibi ọ̀rọ̀ wájú ẹ̀ wọ́n bẹ̀rù ibi tí ò ti sẹ́rù fi rẹ̀ lọ́kàn balẹ̀ torí pé kékeré sì lè ti ń ṣeun n tó kù tó wà lọ bá ń wáwá òun ni irun orí rẹ̀. Pòfẹ́sọ̀ gbogbo náà sọ látàárọ̀ ògùn ṣéyàn lórí àpáta lọ bomi ní bí bàbá ẹni kéèyàn fún àpáta kéèyàn bomi ń bẹ̀rẹ̀ àpáta ṣé ẹ̀rọ orí ọkọ̀ mú sọ́fẹ́
ṣé torí pé ó parí ẹ̀yin òun kéré mo mọ̀ pé bó ṣe parí òun kò ní lélẹ́lẹ́ bábà lọ ṣerun ìwọ sì rèé o ti ń darí eré ayé rẹ̀ bó bá ti mú abẹ tó lóun ó farun ìwọ sàgbà lọ́wọ́ ẹ̀ pé ó bá fà bó jẹ́ bíntín báyìí ló bá rí mú ara rẹ̀ ni yàwó àlùkò lóògùn ṣé torí pé nǹkan gbogbo ẹ̀ jẹgbìn ni bí ó jẹ́ bíntín ó ti tó mo burú eléyìí tí mò ń wọ̀ kì wọ́n ní mọ̀ pé mo fara pamọ́ ni èmi fúnra mi mọ́ gbàgbé kíní ṣéńjì tẹ́ mọ́ fi sórí kíní tí ń bẹ́ ń ta wọn ọba ti débẹ̀ jù bẹ́ẹ̀ o torí bọ́ bá ti lọ tán wọ́n mọ̀ bèrè pálejò omi tó wá só ti mú wá ó dáa. kò sẹ́ni tá lè finú wé mọ́ ewé ni a ní kò tí nílé yìí tó fẹ́ gún sọ́wọ́. Ibi tó kọjú sẹ́lòmíràn ẹ̀yìn ló kọ sí ni. Kí ló ṣe fẹ́ni tá a fẹ́ tí kò fẹ́ ni. Àfi kédùn wá kó máa ṣọ́ wa. èèyàn máa di ránṣẹ́ máa tọ́ bẹ́yìn máa tọ́ bẹ́yìn tó pèkì. ó dẹ̀ tún bọ̀ fat sorry mo ti understand. kò sẹ́ni tá lè finú wé mọ́ ewé ni a ní kò tí nílé yìí tó fẹ́ gún sọ́wọ́. Ibi tó kọjú sẹ́lòmíràn ẹ̀yìn ló kọ sí ni. ẹ kú jókòó. Bùsọ́lá. àǹtí ẹ̀. Small but mighty. èmi nìyẹn. The only mamalawo that looks so sexy. Sister mi, kí ni ìtumọ̀ yẹn báyìí? Bùsọ́lá, you're mad. Honestly, you are mad. Tell me. So mo gbọ́ nǹkan báyìí Bùsọ́lá. Ó dẹ̀ ń wò mí látijọ́ yìí. Àwọn ará àdúgbò a máa wẹ̀ ń sí wọn rò bóyá wá túṣìkẹ́ ọ̀kan ní àná bó wí pé ó láwọn pòfẹ́sọ̀ babaláwo ìyáláwo lọ́wọ́. Sister mi ẹ bọ́lẹ̀ ń bẹ̀ jàre. Ṣé o mọ̀ pé téèyàn bá wà kẹ̀fọ́ èèyàn lè pa babaláwo ní suit kò lè ní mọ̀? Before nǹkan. Á dẹ̀ ti bú babaláwo tán. Wọ́n ṣe máa sọ fún pé babaláwo ló wọ suit ó kẹ́ tó máa sọ fún. Ó forí ko nìyẹn. Ṣèbí máa tálá fọ́sẹ̀. The same thing applicable to you, my dear sister. Look at you. Ẹni tó bá rí ẹ ládùúgbò ṣọ́ọ̀bù ẹ̀ sí, wọ́n mọ̀ bí o túṣù ni o. Wọ́n ló gba àwọn tó rí létí mọ́ láyé ẹ, àwọn tó ń yíwọ́ padà ní. Sister mi ẹ bọ́lẹ̀ ń bẹ̀. Èèyàn tí ò bá mọ bí tẹ́gbẹ́ ti ń la, ó máa sáré kú ni. Àṣé mo kàn sister ẹ lásán ni mi ò tó ẹ. Mi ò lára yín. Mo ti rán owó ẹ, Bùsọ́lá. You need to see my husband. Really? Gbẹ̀ngà ti di bébì. Irọ́ ni o. Kò yàtọ̀ sọ́mọ ọdún 6. Ìwọ kan wá sílé mi kò sọ fọ́kọ mi pé go, I go. Sọ fún pé come, I come. Sister mi lè wait tó bá ti di mi lè wá sọ́dọ̀ yín ní weekend but during the week ẹ má lọ sí anywhere. Àwọn abayín lálejò. You need to see this guy like I'm living in my dream. Ṣé bí kan tí mò ń sọ fún yín nìyẹn but ìgbà tí mò ń sọ fún yín gbà yẹn mo fẹ́ dàbí ọ̀tá yín. Ọlọ́run. Bó tí yín náà ni mò ń bá yín sọ yín náà ti wá rẹ̀ ń sìn. Your happiness is my joy. You need to see this guy like mo sin ajá gbọ́n. Wait. Ṣé o rántí ajá kan tí mò ń sin gbà kan? Ruby. Pitbull. Ṣé o bí Ruby ṣe máa ń rí mi ló máa ń jùrù tó máa ṣe àìsàn láti rí mi? Exactly. Ó máa ti rí mi. Mami, kí lè fẹ́ kí n ṣe? Wow. Baby, I swear to God. So ẹ̀yin lè wá ń control ọkọ yín báyìí. Even tá bá fẹ́ ṣeré tó bá ti ní jẹ́ ká ṣeré èmi ni máa sọ bóyá máa ṣe o ibi tó ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ni máa sọ bóyá máa hẹ́ndì èmi ni máa sọ it doesn't have any say the only say tó ní ni wípé let's have
So nǹkan yọkan tí làkàyè wọn ṣí sí nìyẹn. Nǹkan tó yẹ ṣí sí nìyẹn. Bàbá yẹn bá dùn. Báwo ló ṣe mọ bàbá yẹn? Sister mi ẹ bọ́lẹ̀ ń bẹ̀. Professor. Ọjọ́ ta lọ sọ́dọ̀ wọn yẹn, má jẹun tó, kí ló tọ́wọ́ yẹn jọ costume? Ó jọ tàwọn tíátà lójú mí ní parun fún ẹ. Ó fẹ́ ọkọ̀ dàbí àwọn kwaya àwọn church. Sister mi, Professor yẹn bad. Mom, I still live in my dream. Like I am living in my dream. Benga. Yes. You've wasted 3 cups of rice. Show me, Sha. Mama. Mélòó ni mo ti fi bí wọ́n ṣe ń dáná ẹ̀. Like how many times mo ti mú sí kitchen tí mo show ẹ pé this is the way to go about things. Ìyàwó mi ó ti fi hàn mí lẹ́ẹ̀mẹ́ta kẹ́. Tó bá yẹ pé mo ti wá fi hàn ẹ́ ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, definitely you're daft. Benga, are you mad? No. Am I mad? I'm not mad. You are. Obviously you are. So show me a bag rice tó dà ní gbòòrò báyìí. Ó dẹ̀ mú 3 cups of rice. Ó dẹ̀ fi iyọ̀ já Benga. ìyàwó mi. Ta ni ìyàwó ẹ? Tó bá ti ń bínú ló máa ń sọ English. Má bínú. Má bínú. Ṣáyé ò fẹ́ ta Benga. No. Ṣọ́n lówó ní ìrìn ẹ̀rí ṣá, ṣọ́n rówó oúnjẹ sílé. Like ṣáwọn family ẹ̀ wọ́n lè afford 3 daily kìíní nínú life wọn ṣá. Ìwọ náà ló sọ pé kí n má lọ bí iṣẹ́ mọ́. Ìwọ ló sọ mí di housewife. I'm sorry. Ọmọ kan ní ilé tán ti bí mi, tán ti tọ́ mi, tán ti wò mí. A kì í fóúnjẹ ṣòfò. Ṣó wá rí ìjìyà kan wà fún àwọn tó bá fóúnjẹ ṣòfò nígbà táwa kékeré. Ìyàwó mi. Ṣé kò ṣe pé àníráyè ṣe ti bí ti bí? Ayé ò fẹ́ ta. Má fi yẹ jẹ mí o. Kúlẹ̀ dára, are you mad? Kúlẹ̀ dára jọ. Bóyá máa kan ilẹ̀ ní Ìkó. Yes. Bẹ̀rẹ̀ sí ní, that is the ìjìyà tó wà fún irú ìwà tó wù. Bẹ̀rẹ̀ sí ní kan ilẹ̀ ní Ìkó. Ó lè bẹ̀rẹ̀ sí kan ilẹ̀ ní Ìkó. Àgbàlagbà parí òkú. Olówó ló máa ń parí. Ó yá máa kọrin. Mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. 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 Àwa yóò máa jẹ́ orí, a kì yóò sì jẹ́ ìrù. Àwa yóò máa lékè sá lọ́jọ́ ayé wa gbogbo. Èmi á jó máa tún gbẹ́sẹ̀ sókè wípé bàbá ṣe ń púpọ̀ ní tèmi. Àwa yóò máa jẹ́ orí, a kì yóò sì jẹ́ ìrù. Àwa yóò máa lékè sá lọ́jọ́ ayé wa gbogbo alábíà. Èmi á jó máa tún gbẹ́sẹ̀ sókè wípé bàbá ṣe púpọ̀ fún mi ní tèmi. Bí ẹ ṣe máa pariwo nìyẹn, aláriwo òṣì. Hello. Hello ẹ̀gbọ́n mi. Kó fọ́kìn. Níbo lẹ wà? Ibi tíyàwó mi sọ pé kí n jókòó sí ni mi ń jókòó sí náà. Kí ló ṣe yín tẹ́ ń sọ̀rọ̀ báyìí? Báwo ni mo ṣe ń sọ̀rọ̀? Mo ń sọ̀rọ̀ bí ẹni tó rí ò pé. I am talking like an idiot. Ẹ̀gbọ́n mi, ṣé kò ń ṣe torí owó tí mo béèrè lọ́wọ́ yín lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí? Ìwọ ló mọ̀ yẹn o. Èmi ò tún mọ̀ ń pa yẹn o. Ẹ̀gbọ́n mi, ikú ti ń ṣe yín o. Because
understand. This is no more a joke. Ẹ wá tó mi, ṣó fẹ́ máa sunkún ni? Kò tẹ̀kún. Ní nǹkan kò ṣe mí. Nǹkan ṣe ẹ́ o. Màá report fún madam pé ó ń sunkún. I will tell my wife. Mo dáràn. Ikọ́ tí ń ṣe ẹ̀gbọ́n mi o. Ẹ̀gbọ́n mi kò tí ń ṣe yín o. Ẹ dúró ná. Ṣé lílé wà ní àbí ọ́fíìsì? Yes. Ó dẹ̀ ń sunkún. Ẹ gbọ́, ṣé idiot ni mí ni? Mo dáràn ikọ́ tí ń ṣe ẹ̀gbọ́n mi. Mo ní láti dọ́dọ̀ yín sí. Dúró ná. Mo dábí ṣe ń sọ̀rọ̀ báyìí. Ikọ́ tí ń ṣe. Ilé inú wọn lè wà lé ibi iṣẹ́ náà máa wà. Ẹ káàsán. Ẹ káàsán. Kí la lè ṣe fún yín? A ní rooms lóríṣiríṣi. Èwo lẹ fẹ́ lò? No. Me need room. Mr. Gbenga ni mo bèrè. Manager bí báyìí. Àti ní manager tuntun. Mr. Farouk. Oh! Yeah, I want to submit resignation letter one last week. Ẹ dúró náà. Ìyàwó ó wá submit resignation letter. Ẹ lè pè wọ́n kẹ́ confirm. Ẹ kílẹ̀ o. Gbenga. Kí ló ń ga lára ẹ̀? Wo bó ṣe ń ranjú. Ṣé lóòótọ́ ni? Pé. Irọ́, ẹ sọ fún mi pé níṣẹ́ lẹ prank mi o. Ṣé mo jẹ́ Trinity guy ni ó dẹ̀ ranjú mọ́ mi? Ayé mi o. Bùdá mi kí ló ṣe yín? Ayé yín ti ta tó báyìí. Wọ́n ti gba ṣòkòtò nídìí yín, wọ́n ti fi skẹ́ẹ̀tì sí. Kémi ṣáà ti wá sọ́kan. Ó dẹ̀ ranjú mọ́ mi. Ọmọ ti dé o. Ta ló ṣe ẹ́ báyìí? Farúkù. Sáré sí la. Kò sẹ́ni tá lè finú wé mọ́. Ewé ni a ní kò tí nílé. Tẹ̀wá tó mi. Ìyàwó mi. Ojú yín lárí wẹ́rẹ́. Àbí? Ẹ̀yìn wá sọ fẹ́ epo kò mọ̀. Ẹ má bínú. Mo ní kí n fi ṣe surprise fún yín. Kí ni wàá fi fún yín jẹ báyìí? Ìgbà tí èsì fún wa pé ìbò yìí. Mi kì í ṣàlejò. Sista Bímpé. Kí ló ṣẹ̀gbọ́n mi? Tó ṣẹ̀gbọ́n ọkọ mi. Yes. Pé kò ṣe é. No. It's fine. No. Torí last time tí mo wá check wọn. Condition tí wọ́n wà mi understand kò yé mi. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Condition ò lè yín bá ṣe ó like he's healthy, he's living fine, he's not sick. Sure. Friday sọ pé òun fẹ́ rest. Ó dẹ̀ ní ibi iṣẹ́ tó ń fún un ti pọ̀jù. Èmi mo sọ pé wò ó, ẹ̀mí ìṣẹ́gun dè mí èèyàn lọ. Ìyàwó mi. Kí ni? Gbígbà. Bèrè kan náà rẹ tí mo fọ̀. Ọ̀nà ṣe báyìí. Kí ló kó sí ẹ lójú? Bó ṣe máa ń surprise mi ni ẹ o. Àmì ọkọ mi akọ wọlé á ní bébì pátá nílé ìmú bẹ́ẹ̀ rà. Irọ́ náà. Bra nílé ìmú bẹ́ẹ̀ rà. Ó lẹ́ni. Gbẹ́nu lọ́wọ́ jẹ́ kẹgbẹ́nu dákẹ́ kí ló ṣẹlẹ̀? Ó ti bá mi ra kí ni ẹ bá mi kó gbìn yẹn ní oṣù. Kí ni? Mo bá a fọ ni o. Bébì. It smells nice. Kí ló smell nice? Àní ó ṣe ìrà gbà mí ò máa ra nǹkan tuntun á tún ní kóun tún ṣe. Ìyàwó ti báyé jẹ́. Ìyàwó ti báyé jẹ́. Ó ń pariwo. You are making noise. Ayé ẹ̀gbọ́n mi ti bàjẹ́. Mo gbé mo kú mo dárò. Ìyàwó ayé ẹ ti bàjẹ́ o. Ó ti báyé bùdá mi jẹ́. Ṣé wọ́n bẹ ẹ̀fọ́ pátá wọ́n bẹ ẹ̀fọ́ bra? Ẹ wà tó mi. Are you mad? Like, am I mad? Tó ń yà wèrè rí ni. Are you crazy too? Kí ló ń gbé nínú ẹ? Wọ́n gbọ́ mi o. Gbogbo ẹ̀yin tí ṣe sí mi bá ti ń bí nínú. Ẹ
máa kàn ní nínú yẹn bá fira yín kí o. Ìwọ àti ta ni? Ìgbésí olórí burúkú lélẹ̀. Wọ́n máa fi bá yí ẹ jẹ́ gbogbo ayé ló máa mọ̀ nǹkan tó ṣe tílẹ̀ fi jó. Ìwọ lọ bá yí ẹ̀gbọ́n mi jẹ́. Ó ń bẹ ẹ̀fọ́ pátá, ó ń bẹ ẹ̀fọ́ kọ́ mú. Wà á ríran wò ìwọ. Okay. Ọmọ òjò ni ẹ. Mi ò ní bá yín drag ẹ. Okay. Tó bá ti bí pòrí máa kọ́kọ́ yàrá kí àpòrí bá gbogbo bàbá lákú ẹ̀. Okay. Dídá. Dídá kò sọ ẹni Wo máa polongo ẹ̀ fáyé. Máa polongo ẹ̀ fáyé máa lọ gbẹ́nu sí máìkì ní tìtorí títí ẹ. Ìwọ ìyàwó ṣí ó ti báyẹ̀ bọ̀dá mi jẹ́. Níṣẹ́ lòun náà wá mú pátá báyìí ló yẹ pátá báyìí wọ́. Jẹ́ kí n sọ fún ẹ. Bí kú lọ lóko ni, bí pàkúté ni, a jọ ṣejú èmi àti ẹ. Ìwọ ọba yẹn bọ̀dá mi jẹ́. Wà á tẹ́. Gbogbo ayé bẹ́ẹ̀ ló máa mọ nǹkan tó ṣe sílẹ̀ fi jọ. Máa rú ẹ̀ fún ayé. Ìwọ aláìda tó gbénú ọmọ ènìyàn tó fi pọ̀ ọmọ ènìyàn láláìda. Ìka ìyàwó. Ta ló fún wèrè dialogue? Mo ti sọ fún yín o. Gbogbo ẹni tí ìgbésẹ̀ mi bá ti ń bínú, á kàn sáré kú akánjú kú dànù. Tí mo bá ti ń ṣe tí ò tẹ́ lọ́rùn, tí mò ń rìn tí ò múnú ẹ̀dùn, wàá bínú kú dànù. Ẹ wá tó mi. Sister mi. Ṣé bọ́rọ̀ Farouk ṣe rí náà ló ṣe sọ yìí? Bó ṣe rí nìyẹn o. Tẹ́ bá rí bọ̀dá mi Farouk, wọ́n ti di dìdìrìn tán pátápátá. Mo dọ́dọ̀ wọn bá ń ṣe lomi bọ́ lójú mi pòròpòròpòrò. Ẹlẹ́dàá mi ṣàánú mi. Sister mi, ẹ wò, wọ́n ti gba ṣòkòtò nídìí ẹ̀gbọ́n mi. Wọ́n ti fi sọ́yán skẹ́ẹ̀tì, wọ́n ti fi sí wọ́n dì. Ẹ gbà mí, no wonder. Mo ṣáà pé nọ́mbẹ̀ láti bí ìgbà mélòó kan. Ìyàwó ẹ̀ ló gbé kọ́. Ṣé ló sọ fún pé Farouk travel. Àṣé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀. Sister mi ẹ má dáhùn. Bọ́dà Farouk ò lọ síbi kankan, inú ilé ló wà tó ti ya dìdìrìn. Wà bírú kí wà lélẹ̀ báyìí. Pẹ̀lú bí mo ṣe ń wo bọ́dà Farouk, wọ́n ti máa fọ àwọ̀tẹ́lẹ̀ ìyàwó wọn. Ẹlẹ́dàá mi ṣàánú mi. Ó dáa, kò sí ṣíṣe kò sáì ṣe o. Tọmọdé bá gbọ́ngbọ́n kúkú nígbẹ̀rún. Èyí ẹ̀ náà gbọ́ngbọ́n sísìn ni. Àbí kí wá la fẹ́ ṣe báyìí? Ẹ jẹ́ ká mọ nǹkan tá a máa ṣe. Fárẹ̀ balẹ̀. Sister mi inú mi ò dùn. Ká lè fẹ́ pé. Iṣẹ́ àní sùúrù o. Ọlọ́run àkókò gba gbogbo ògo. اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم ọba fi ni mọ̀nà lọ́lọ́run ọlọ́run fi wá mọ̀nà bá tó ti fi wá mọ̀nà kọ́ wọ́n sì wá lọ́nà mọ́ àdúpẹ́ fọlọ́run àtúndúpẹ́ lẹ́ẹ̀kan sí ẹ̀dílé ọpẹ́ wa jáde ládé ṣe rí níta bá wà yìí lórí ọ̀rọ̀ Farouk àwọn èèyàn náà bẹ́ẹ̀ o ṣùgbọ́n bá tó láyé tó lọ́rùn ó kápá wọn yóò sì kún wa yóò bá wa ṣe àmọ́ iṣẹ́ tí ń bẹ́ẹ̀ àjọṣe iṣẹ́ wa ni o àjọṣiṣẹ́ ni o. Àfà kí wá ní ṣíṣe ti wà nínú ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀? Ẹ jèrè ọ̀rọ̀ bọ́ ọ̀nà náà jìn iṣẹ́ tá àjọ ṣe àjọ tira wa bọnú àwẹ̀ ni o èmi ò mọ gbààwẹ̀ bí wọn mọ ṣàdúrà ẹ̀yin náà mọ gbààwẹ̀ ẹ sì mọ ṣe àdúrà bàbá tí ń gbààwẹ̀ láwọn ṣe àdúrà mo sì nígbàgbọ́ pé Ọlọ́run ọba yóò gbàdúrà wa ọládúdí ẹsùn táwa ọlọ́run ẹni rẹ. Èmi á lò gba ara mi o, èmi á lò gba ara mi. Ìyàwó mi, ṣó ẹ̀ ń jẹ oúnjẹ? Wọ́n ń jẹ́ kú bẹ́ẹ̀ ni yàrá. Mọ́jú. Sísá mi, ẹ̀yin ọkọ yín ti wá tẹ́bí àtẹ́fáwẹ́lì bá. Abẹ́rẹ́ pé èèyàn ń gbàgbá. Ẹ̀yin ìbúrò tẹ̀. Ó mọ̀ wípé mi wà mo ní spec. Do you understand? Ó
o mọ̀ pé taste mi high gan mi ò kí ń gba gbẹ́gbẹ́ tí màá lọ fáwọn ọkùnrin tó máa dàbí ẹgbẹ́ oníkó aṣọ́kọ̀ rere. ìyàwó mi ṣó ń gbádùn oúnjẹ o. ẹ ń gbádùn gan. gbé sẹ́yìn mi o mọ̀ wípé èèyàn ò lówó lọ́wọ́ lèèyàn ò rí ayé àwọn ayé kan jẹ tó o bá ní owó lọ́wọ́ àbí tọkùnrin bá balẹ̀ o lè ní alẹ́ tí ilẹ̀ ti ń ṣù o lè lófẹ̀ẹ́ sí Nàìjíríà o fẹ́ lọ jẹun o kò fẹ́ sáré jẹ jọ̀lọ́ fàyè Amẹ́ríkà ọ̀rẹ́ tó padà. so. ẹ ti ẹ̀ dúró sísá mi fún mi kí n gbóhùn ajá bágíjá ṣe máa ń gbó yẹn ẹgẹ. Google ẹ̀ náà gbó ní browser ń fún. sísá mi Google bá wo nígbà tọkọ yín wà nílé kan lè gbó fún wa. Are you okay? No, are you okay? Mi ò bẹ́ẹ̀ ṣeré o kọ́kọ́ mi máa gbó bí ajá fún ẹ. sísá mi gbàgbára lẹ̀ jàre. No, you mean my own husband come back? How does it sound? Sister mi, ebi kan gbó fún wa. Mi like ẹ, mi like ẹ, mi ní kò lè gbó, but tó bá ti gbó lẹ́nu kò ní gbó mi lọ́la. Ṣebí ni ẹ̀yin nìkan ẹ̀ náà. Olólùfẹ́. Ẹ̀yà, jọ gbó bí ajá fún wa. Tó ń jẹ yẹn bá dànù máa bínú o, máa fọ́ nǹkan mẹ́ lórí ni o. Ó ṣe ń gbó bí ajá ló kà báyìí. Ṣé lè gbó bí palo dog? Ilé ń gbó bí ajá tó rí nǹkan lóru ni o. Gbó bí pitbull. Irọ́ bí pitbull ṣe ń gbó kọ́ ni ò tí ì gẹ̀tẹ̀. Ó yá lo high pitch. Lo soprano, tenor, soprano. Ó mọ̀ kó tó máa ṣe é sí, á pè mí ní studio producer, ìwọ l'artist. Ṣé o ń gbọ́? Á pè mí ní studio producer, ìwọ l'artist. Wàá gbó sèmi á fi beat sí. Ó yá. Irọ́ jẹ́ kí n fẹ́ beat. Wàá jẹ́ kí beat yẹn sún síwájú díẹ̀ kí wọ́n tó wà lè mọ bó ṣe máa follow ẹ̀ onílé off beat. Ó yá. Baba ṣe. Ìyá wa ẹ pẹ̀lẹ́. Yes sir. Ẹ kú ọ̀rọ̀ òbí. Ẹ ṣé sir. Àmín. Lórí ntẹ́ ẹ bá wá èmi náà dákẹ́ o gbogbo ìgbà ni mo fi ń ṣiṣẹ́ lórí rẹ̀ àmọ́ kú ọjọ́ mẹ́ta péré tí ní èsè ìsìhárà lórí rẹ̀ tí ó bá parí àmọ́ ẹ ṣe ìrànlọ́wọ́ kan fún mi ọgbà tí n bá ti pè yín níjọ́ tó bá ti pọ́jọ́ kẹta n bá ti pè yín báyìí pé gánran o ẹ dákun torí Ọlọ́run ẹ mọ́ sọ̀sẹ̀ kẹ́ ẹ tètè mọ́ bọ̀ ní. kí là ń ṣe náà. ẹ lè mú mi dé ibi tó wà ń lè lọ parí gbogbo ètò tó bá kù sí lára níbẹ̀ torí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ibi yìí àwọn náà dọ̀wọ́ dúró ìgbà àwa náà wà gbọ́dọ̀ dúró torí rẹ̀ náà lèmi náà ò fi sùn ní wò fi wó ṣe mọ́ bẹ́ẹ̀ aago 4:00 àbọ̀ mo tó ń ro ohun ìṣẹ́jú méjì sí mo tó ṣe jí báyìí mo tó kò ṣáájú àní mo tó parí àtúbà báyìí kódà wàdúrà tí mo kí orí ọ̀rọ̀ rẹ̀ náà sì tó ní lágbára lọ́wọ́ Ọlọ́run yóò gbádùn. Àmín. Àmọ́ àfà tẹ́ bá fi lè tọ́jú àbúrò mi Farouk tí dídìrín tó ń ṣe tó kúrò lára ẹ gbádùn mi o máa jọ yín lójú àfà máa tọ́jú yín gan ni o. Ìyá wa Ọlọ́run ni ó tọ́jú rẹ̀ Ọlọ́run ni ó sì jẹ́ ó gbádùn ọlá Mọ̀lánà Sheikh Ibrahim yóò gbádùn ṣé wá rí tí Farouk bá gbádùn tán tọrọ dán lójú Farouk ó gbádùn àwa kọ́ la ṣe ṣùgbọ́n Ọlọ́run ó ṣe a ṣẹ̀ṣẹ̀ máa ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ tí tọ́lọ́ sì máa fún wa tọ́lọ́ máa gbà fún wa a sì ṣe eléyìí náà yóò sì ní ẹ̀jẹ̀ Farouk ó wà gbádùn Farouk bá wá gbádùn tán nǹkan ṣẹlẹ̀ o ẹ fọkàn yín balẹ̀ kìí ṣe lórí ẹ̀yin o àmọ́ tó bá yẹ pé yín náà lọ́wọ́ nínú bí rẹ̀ ló lè ṣẹlẹ̀ sí yín o ṣùgbọ́n àwọn tí wọ́n ń dáná bí yìí tí ń dáná aburú yìí tí Farouk bá gbádùn tán tẹ́ ẹ bá gbọ́ wípé wọ́n léèyàn kan kú wọ́n wá pè yín lórí aago pé kódà kó jẹ́ yín kù lé yín ìyá ẹ gbádùn mi bó bá jẹ́ nínú ilé kan náà lẹ́jọ́ ń gbé tí yàrá ọ̀pá yín pọ̀ tọ́yọ́pọ̀tọ̀ ní yàrá rẹ̀ ọ̀tọ̀ yàrá tí ẹ gbọ́dọ̀ dẹnu ọ̀nà onítọ̀. Kò tiẹ̀ sáyè. ẹ pé ẹ ráyè ni
Ọlọ́run bẹ Elédùmarè yóò dùn tí Ọlọ́run gbàdúrà wa Ọlọ́run bí lọ́dọ̀ Ọlọ́run ládédé ọ̀sán táwọn ramọ́ṣà lọ́wọ́ wátá ilẹ̀ àbílẹ̀ àlùmọ́. Àfà ẹ ṣé àdúpẹ́ Ọlọ́run máa fún yín ṣe ẹ ní ṣìṣe lágbára Ọlọ́run iṣẹ́ tó ti parí lọ́lọ́run á gbé wá sọ́dọ̀ yín ẹ ṣé gan ni but àǹtí mi ṣé ẹ máa lè dúró fún 3 days báyìí ṣé òun pé ń travel. tó tọ́ ni àfà o mo ti gbàgbé kí n sọ fún yín lẹ́ẹ̀kan mo ti book flight mi so ó ṣeé ṣe kí n má lè ráyè tẹ̀lé yín lọ ní ọjọ́ kẹta tẹ̀sán yẹn. Ọlọ́run ó sì sọ yín lọ. àmín àmọ́ àbúrò mi ṣe bẹ́ẹ̀ ẹni nọ́mbà ẹ̀. nọ́mbà yín méjèèjì ní bẹ́ẹ̀ lọ́wọ́ mi. ẹ ṣé gan so òun máa tẹ̀lé yín lọ á lè mú yín délé ọ̀dọ̀ ẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe á lè ṣojú tiẹ̀. àmọ́ alájà bí n bá ti á pè ọ́ mo fàná bíbí ọ̀sán ayé wọ́sẹ̀lá dákun torí Ọlọ́run tètè máa bọ̀ ní dákun torí Ọlọ́run. kò tiẹ̀ kì í ṣe ọmọ bẹ́ẹ̀. ẹ wá tẹ́wọ́ yín láṣẹ Ọlọ́run ìrìn àjò tẹ́yìn fẹ́ rìn ẹ lọ rí ẹ bọ̀ rí. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إنما أمره سادة سيا هيا كن الله كن فيكون لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا lọ́wọ́ la Mọ̀lánà ṣe Ibrahim Niyas. a ní kò fẹ́ mi ṣe màá tọ́jú ẹ̀ gan mo nífẹ̀ẹ́ ẹ̀ gan. ṣé torí nǹkan tá a fi wà níbí báyìí lélẹ̀ báyìí. torí ẹ̀ ní ṣé kò tó torí ni. for God's sake mo ní màmá rò ó. nínú òun ò ìfẹ́ ń pa mí bí ọtí náà kò kí n ṣe pé mo dẹ̀ ń mọtí mo nífẹ̀ẹ́ ẹ̀ gan màá dẹ̀ tọ́jú ẹ̀ torí tiẹ̀ gan mo lè gbà sójà létí anything tó bá ní kí n ṣe mo lè ṣe mo nífẹ̀ẹ́ gan. bẹ́ẹ̀ni yín ṣe máa dùn nìyẹn tí ó bá fẹ́ ṣẹlẹ̀ tó ń sìn yìí ó máa di ọlọ́múdọ́mú ègbé àwọn amúnágbọ̀n yín dẹ̀ jàre. wọ́n ń sìn ó pupa mo pupa táwa bímọ. so ìtọ́ fẹ́ máa gbọ́ èmi tọ̀kẹ́ ọgbọ́n mi sẹ́ but kò pẹ́ ta kúrò nílé náà kó má ṣe mi nìkan ní mọ́tò ṣá. ṣé àṣì tẹ máa ṣe ọ̀nà mi báyìí mo sì fẹ́ tàn bí báyìí. sista mi búlẹ̀ ti fẹ́ tàn bí báyìí sìn ẹ̀yin àtàwọn eré yìí ṣá ẹ wọ ẹ ṣílẹ̀kùn mi jàre bá mi unlock. tọ́bi kí ló ń ṣẹlẹ̀ náà ibo. ẹkú gbogbo kan ló máa ń jà mí bì lójú mi ìbáyé wí. oh sorry ẹ má bínú wọn fẹ́ gbẹ́yọ̀ ni so wọ́n ní ká má wọ̀n tó lè gbẹ́yọ̀ àmúdẹ ní wípé fìsíkì yìí ó fit fún ẹyọ̀ ẹ gbẹ́yọ̀ ẹyọ̀ tí bá mú ẹ kúrò ń bẹ́ẹ̀ tí bá mú ọ ìwọ àní o jáde tí bá mú ọ ń bẹ̀ tí bá mú ọ. Kasongo, yeah. Kasongo. Kasongo, run away, wo. Kasongo, run away, wo. Kasongo, yeah. Kasongo. Kasongo, run away. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Allahu Akbar! Allahu Akbar! Allahu Akbar! Títóbi rí Ọlọ́run. Alhamdulillah. 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 Ẹ wà tó mi. Títóbi rí Ọlọ́run. Alhamdulillah. Allahu Akbar. Allahu Akbar. This is 12.
Bọ̀dá mi. Iṣẹ́ ló yẹ kí n wà báyìí. Alhamdulillah. Alhamdulillah. Ọlọ́run ṣe, Ọlọ́run ṣe. Àfàbàrù. Àdúgbò fọlọ́. Ẹ ti wà nínú ìdè láti bí oṣù méjì. Ló ti wà nínú ìdè. Tó jára ayé, tó jẹ́rú ọ̀run. Èmi náà. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ báyìí fún wa pé man talaba al-hula sahara layali. Ẹni tó bá ń wá gíga láyé, tó fẹ́ jẹ́ èèyàn nínú ayé, tó ń wá ipò gíga, ó gbọ́dọ̀ lè jí lóru kó dá arun mọ́jú, kó ké pe ẹlẹ́dàá rẹ̀, kó ké pe Ọlọ́run tó láyé. Torí àdúrà ṣíṣe àti àsìkárù ṣíṣe ó ti jìnnà sí jù. Kò pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, òun ló fi jìn sínú ọ̀fìn tó jì sí. Kí ló fi dá kọ́mọ ẹ̀dá máa ṣe àdúrà? Àbọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo ti sùn lọ, ẹ wà tó mi. I'm just waking up. No. Ó ń gbé mi lọ bí mo ṣe wẹ̀ tán lẹ́ẹ̀kan ni. Ó kàn mọ́ àlá kékeré kan wà ní láàárọ̀ kùtùkùtù báyìí. It's alright. I'm not sure I'll be going out today. I'm not sure at all. Alright, Oshé. What's that? Irú àlá burúkú wo lè bá lọ́sàn-án gan?